إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. Akí Ọlọ́run, ayin Ọlọ́run, afògo fún Ọlọ́run, a fi agbára fún Ọlọ́run, a fi àánú àti ìtọrọ ìkẹ́ àti ìgẹ̀ èyí tó pọ̀ fún annabi wa Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ Ọlọ́run àti ọlá rẹ̀ àti orí àjẹjẹ tán rẹ̀ tí ò ní tán láíláí Ọlọ́run bá ní ṣe fún aṣáájú ẹ̀dá àti gbogbo ará ilé rẹ̀ àti gbogbo ẹni tó bá rìn ní ìlànà rẹ̀ títí tí alkiyama Ọlọ́run ó fi dé. Ìlànà náà là ń bá lọ yìí àtàwọn àtẹ̀yìn ọlọ́mọdé àṣìnà rẹ̀ o. Gbogbo àwọn àfáà wa tí wọ́n ti jíṣẹ́ yìí lẹ́yìn ìgbà tí Ànábì ò sí láyé mọ́ látọrí àwọn sàhábà àti àwọn tábì'ùn rẹ̀ àti àwọn tábì'ìn láwọn tí wọ́n ti wọlé lọ pẹ̀lú iṣẹ́ Ọlọ́run dáadáa tí wọ́n sì tán sórí ọ̀nà mímọ́ fi dórí gbogbo àwọn àfáà wa tí wọ́n ti lọ Ọlọ́run bá jẹ́ kálíkì àmọ́ ọ̀dà fẹ́nìkọ̀ọ̀kan wọn. Gbogbo àwọn àfáà tí wọ́n wá ṣẹ́kù láyé fún wa lónìí Ọlọ́run ọba dákun àjíǹde ara tó dá Ọlọ́run ṣàbániṣẹ́ fẹ́nìkọ̀ọ̀kan wọn. Gbogbo àwọn òbí ẹnìkọ̀ọ̀kan wa tí wọ́n bí wa sáyé tí wọ́n bí wa sí Islam tí wọ́n fi Islam kọ́ wa tí wọ́n fi Islam rè wá tí gbogbo wọn ti kọjá síwájú Ọlọ́run Ọlọ́run ṣàbánikẹ́ gbogbo wọn. Àwọn tí wọ́n wá kú fún wa lónìí láàfáà ní bàbá níyà láwọn aṣáájú dáadáa tí wọ́n ń júwe ọ̀nà tí wọ́n ń fọ̀nà mọ̀ wá Ọlọ́run mọ́ṣẹ́ ìbáni tọ́ka wọn sí dáadáa mọ́ṣẹ́ ìbáni sẹ́ni kọ̀ọ̀kan wọn lẹ́san rẹ̀. Nínú olùfinimọ̀nà lásìkò yìí náà ni Sunna TV Yoruba tá a wà yìí olùkọ́nilẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ẹ̀sìn tí ń júwe ọ̀nà fáwọn ènìyàn ọ̀kan náà ni ààyè yìí náà jẹ́ abẹ́lọ́hun Ọlọ́run má jẹ́ kí iléeṣẹ́ náà bàjẹ́ láéláé o. Gbogbo àwọn ẹni tí wọ́n ń ṣe tagbátẹrù ìnáwó bẹ́ẹ̀ látọ̀rí gbogbo àwọn bàbá wa Saifuddin Àríkọ́ṣe Ọlọ́run ọba dákun abẹ́lọ́hun fún gbogbo àwọn ọmọ náà látọ̀rí ẹ̀gbọ́n àgbà lórí èyí tó kéré jù Ọlọ́run ọba láàánú má jẹ́ ṣubú láéláé o. Bá ní ṣàlékún àrísìkí yín. Bẹ́ẹ̀ náà ni a ṣàdúrà fún gbogbo àwọn òṣìṣẹ́ tí ń bẹ nílé iṣẹ́ náà tí wọ́n ń yí sọ́tún tí wọ́n ń yí sósì Ọlọ́run ò ní dàrú mọ́ yín lọ́wọ́ ní ṣíṣe ń bẹ o. Wọ́n wá kí gbogbo àwọn àfáà wa tí wọ́n ti gbáwájú wa sọ̀rọ̀ láàyè yìí Ọlọ́run ọba láàánú bá ní san ẹnìkọ̀ọ̀kan wọn lẹ́san rẹ̀ o. Gbogbo ibikíbi tí ẹnìkọ̀ọ̀kan wọn bá ti ń bẹ iṣẹ́ Ọlọ́run àti ìdáàbòbò rẹ̀ Ọlọ́run jẹ́ ó máa bẹ lórí ẹnìkọ̀ọ̀kan wọn, kó máa bẹ lórí wọn, kó máa bẹ lórí àwọn ọmọ wọn, kó máa bẹ lórí gbogbo àwọn olólùfẹ́ wọn. Bẹ́ẹ̀ náà ni a wá ṣàdúrà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Sunna TV Yorùbá náà tẹ́ ń gbọ́ ní gbogbo ìgbà, tẹ́ ń wò ní gbogbo ìgbà, tẹ́ ń kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ látara ẹ̀. Ọlọ́run ọba láàánú mọ́ṣẹ́ ìbá ní san ẹnìkọ̀ọ̀kan yín lẹ́san rẹ̀ o. Ìfẹ́ tẹ́ ní sí Islam, tẹ́ ní sí Sunna Nabi wa Muhammad sallallahu alaihi wasallam, tẹ́ fi ń gbọ́rọ̀ Ọlọ́run lóòrèkóòrè Ọlọ́run ọba láàánú mọ́ṣẹ́ ìbá ní san ẹnìkọ̀ọ̀kan yín lẹ́san rẹ̀ o. Lónìí àlàyé tí a mú wá àti ọ̀rọ̀ tí a mú wá òun náà ni kí lójúṣe olùkọ́ àti àwọn òbí méjèèjì níbi títọ́ ọmọ. Kí lójúṣe olùkọ́ bẹ́ẹ̀ ni kí lójúṣe òbí méjèèjì níbi ká tọ́ ọmọ, níbi ká kọ́ ọmọ lẹ́kọ̀ọ́. Ọ̀dà ẹ jẹ́ a kọ́kọ́ sọ ti díẹ̀ lára ti òbí méjèèjì ká tó mẹ́nubà ti olùkọ́ ńbẹ̀. Ẹ rí òbí méjèèjì òun náà ni bàbá àti ìyá tí wọ́n bímọ. Àwọn bàbá àti ìyá tí wọ́n bímọ yìí àwọn ni wọ́n sọ fọ́lọ́run wípé kó fún àwọn lọ́mọ. Bàbá fẹ́ bímọ ló fi fẹ́yàwó, ìyàwó náà fẹ́ lọ́mọ ló fi lọ́kọ.
àwọn méjèèjì wọ́n fẹ́ra wọn tán, Ọlọ́run fi àánú sí, Ọlọ́run yọ̀ǹda ọmọ fún wọn. Níjọ́ tí ìyàwó bá ti lóyún, ìjọ́ náà ni ìtọ́jú ọmọ ló ti bẹ̀rẹ̀ nínú ṣẹ̀ríà. Ìjọ́ tí ìyàwó bá ti lóyún, ìjọ́ náà ni ìtọ́jú ọmọ ti bẹ̀rẹ̀. Láti máa tọ́jú rẹ̀ láti inú oyún. Bàbá ó máa sojúṣe rẹ̀, ìyá náà ó sì máa sojúṣe rẹ̀ lára ọmọ nì. Àwọn méjèèjì ni wọ́n lójúṣe tí wọ́n ó ṣe lára ọmọ. Àkọ́kọ́ ńbẹ̀ ni pé ńgbà tí ìyàwó bá ti lè lóyún, tóyún bá ti ń di oṣù 4, táàrí wípé nínú ìlànà Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam náà ni wípé inna ahadakum yujma'u khalquhu fi batni ummihi 40 yawman nutfatan thumma yakunu 'alaqatan mithla dhalik thumma yakunu mudghatan mithla dhalik thumma yursalu ilayhi al-malak. Nígbàtí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ti sọ fún wa nínú ọ̀rọ̀ wípé ẹnì kọ̀ọ̀kan yín o ní ìjọ́mọ ènìyàn yín, tí a bá fẹ́ ṣẹ̀dá rẹ̀ nínú ìyá rẹ̀, yó máa gbé bẹ́ẹ̀ lómi àtọ̀, yó máa gbé bẹ́ẹ̀ lẹ́jẹ̀ kíkí, yó máa gbé bẹ́ẹ̀ ní báásí, ṣùgbọ́n tí bá ń di ní oṣù 4 o, wọ́n fi ẹ̀mí sí la. Lóṣù 4 wọ́n fi ẹ̀mí sí la. Torí pé 40 ọjọ́ àkọ́kọ́, 40 ọjọ́ kejì, 40 ọjọ́ kẹta, òun ló ń fún wa ní oṣù 4. Oṣù 4 yẹn ni wọ́n fi ẹ̀mí sí la. Tí obìnrin tó lóyún gan ó mọ̀ wípé ìyìn tí ń bẹ lára tòun ó mira. Láti bẹ́ẹ̀ ni ṣẹ̀ríà ti sọ fún wa wípé ká bẹ̀rẹ̀ sí tọ́ ọmọ yìí. Lọ́fà ló fi já sí pé nínú òfin Ọlọ́run àti nínú ṣẹ̀ríà rẹ̀, béèyàn bóbìnrin bá lóyún, tóyún bá ti kọjá oṣù 4, bó bá bàjẹ́ lára rẹ̀, wọ́n wé ọmọ yìí ní láṣọ, wọ́n kírun sí lára, wọ́n sì sìnkú rẹ̀ sí àwùjọ àwọn mùsùlùmí gẹ́gẹ́ bí ìlànà. Bó ni ìtọ́jú rẹ̀ ṣe wá bẹ̀rẹ̀ láti bí oyún ní, gbogbo ohun tí ìyá ní ó bá máa fèsì kó ṣe déédéé máa ń tọ́ papọ̀ mọ́ t'Ọlọ́run. Kò gbọ́dọ̀ máa jókòó níbi míúsíkì, ó yẹ kí irú rẹ̀ kó máa gbọ́ Kùránì kó pọ̀, ó yẹ kí irú rẹ̀ kó máa gbọ́ àdúrà kó pọ̀, nítorí pé gbogbo bí bá ti ń gbọ́ yìí ni ó ti máa jẹ́ àǹfààní lára ìyá àtọmọ tí ń bẹ nínú rẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ pọ̀ lázkar ní ìmọ̀ dárúkọ Ọlọ́run púpọ̀. Ìtọ́jú ọmọ ti bẹ̀rẹ̀ ń bẹ nìyẹn o. Ọ̀dà bẹ́ẹ̀ títí pẹ̀lú àdúrà àti bẹ́lọ́hun àti ìnáwó lọ́dọ̀ bàbá, lọ́dọ̀ ìyá àti ìwòsàn, ìlọsílé dókítà, gbogbo eléyìí bàbá àti ìyá ní ọmọ pawọ́pọ̀ ṣe lé ọmọ lórí. Tí wọ́n bá wá bímọ, ìjọ tí wọ́n bá bímọ, ojúṣe bàbá àti ìyá tuntun bẹ̀rẹ̀ ni o. Ìjọ tá a bá bímọ, ọ̀rọ̀ ṣẹ̀ríà ni wípé o, ẹ pèrún sétí ọ̀tún, ẹ gbé kámọ̀ sétí òsì. Bó bá di ọjọ́ 7 tí òǹkà ń ṣe 8 rẹ̀, ní ọjọ́ ní kẹ́ fárí fún, kẹ́ sì sọ lórúkọ dáadáa. Ìlànà ṣẹ̀ríà níbi ìtọ́jú ọmọ nù. Bẹ́ẹ̀ bá ti wá pèrún sí létí ọ̀tún, tẹ́ gbé kámọ̀ sí létí òsì, àwọn àfáà jẹ́ ó yé wa wípé in tẹ́ ṣe yìí o, òun náà ni wípé ẹ júwe ọ̀nà àti ìlànà tọ́mọ ìyọ́tọ̀ nínú ayé tí ó gbà nínú ayé, òun lẹ ti júwe fún ni. Kọ́lọ́hun má ṣì àwọn ọmọ wa lọ́nà. Gbogbo àwọn tá a ti bí, tá a pèrún sí wọn létí, tá a gbé kámọ̀ sí wọn létí, tá a sì ṣe àdúrà lé wọn lórí, táwọn àfáà sì pè wọ́n lórúkọ rẹ̀, táwọn àfáà sọ wọ́n lórúkọ rẹ̀, tí wọ́n wá ya ìyàkuyà kalẹ̀, tí wọ́n yẹ ẹlẹ́bọ kalẹ̀, tí wọ́n ya olóòṣà kalẹ̀ láwọn ọmọ mùsùlùmí. Ọlọ́run bá dákun ṣe àbáni yí wọn padà o. Iṣẹ́ kù lọ́wọ́ ìyá, iṣẹ́ kù lọ́wọ́ bàbá. Ọ̀dà àti wá bímọ náà, bá a má ti bí lẹ́ẹ̀kan náà, Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó gbà wá ní ìyànjú wípé kí a ṣe àdúrà fún. Kódà níbẹ̀ bí dókítà bá máa àdúrà gan, bọ́mọ ń bá ṣe ń jáde nínú ìyá rẹ̀ báyìí, ó yẹ kó ràn àwọn òbí ní lọ́wọ́ láti lè ṣe àdúrà yìí lẹ́sẹ̀kẹsẹ̀. U'idhuhu bil wahdi min sharri kulli hasid. U'idhuhu bil wahdi min sharri kulli hasid. Mo wá Ọlọ́run níṣọ́ ọba kan ṣo látara gbogbo ṣaitan tí máa bà nǹkan jẹ́, tí máa ń dà nǹkan rú. Ojúṣe bàbá àti ìyá lára ọmọ, òun nìyẹn o, látorí oyún ló ti bẹ̀rẹ̀.
débi tá a bá bí ńjọ́ tá a bá bí a gbọ́dọ̀ ka àdúà ká pèrún sí létí ọ̀tún ká gbé kámọ̀ sí létí òsì ká tún wá ka àwọn àdìkárù a'udhu bi rabbil falak a'udhu bi rabbin nas ká ka la bismillahi alladhi la yadurru ma ismihi shay'un fil ardi wala fis samaa wa huwa as-sami'ul alim ká ka lé ní àtẹ orí báyìí ká ka lé ọmọ náà ní àtẹ orí báyìí. Ọ̀dà àti wá ṣe lẹ́yìn a ṣe súná agbókọ rẹ̀ jáde ọwádìí tí yọ́ mọ lọ yọ́ mọ bọ̀ yọ́ mọ ṣeré yọ́ mọ bọ̀ yọ́ mọ sùn yọ́ mọ jí ká kíyèsí bẹ́ẹ̀ níbi ìtọ́jú ká bójútó gbogbo bó bá ṣe ń lọ bó bá ṣe ń bọ̀ náà máa ṣàkíyèsí ẹ̀ títí ṣẹ̀ríà ní tó bá dọmọ ọdún 7 ẹ bẹ̀rẹ̀ sí mú lọ mọ́ṣáláṣí murru awladakum lis-salat li7 sinin wadribuhum 'alayha al-'ashr báwọn ọmọ yín bá ti ń dọmọ ọdún 7 o ẹ bẹ̀rẹ̀ sí máa mú wọn lọ mọ́ṣáláṣí ẹ máa fà wọ́n lọ tí wọ́n bá ti ń pèrun gbogbo ohun tí wọ́n bá ń ṣe ẹni kí wọ́n dá dúró ẹ lọ mọ́ṣáláṣí ẹ lọ kírun akírun fọ́lọ́run ni àbẹ̀lọ́run ni àjókòó àdúrà ni ojúṣe bàbá ojúṣe ìyá ni ọ̀dà àwọn bàbá mélòó ló tún kù tí ń ṣe bẹ́ẹ̀ lónìí àwọn ìyá mélòó ló tún kù tí ń ṣe bẹ́ẹ̀ lónìí ṣe bá àrẹ ọjà àrẹ owó yìí náà ni àrẹ ọjà àrẹ owó yìí náà ni kátà kára àti ń lọ èkó alágo 4 èkó alágo 3 bí wọ́n bá sì ti lọ kí wọ́n tó dé ó dago 12 òru ó dago 1 òru gbogbo eléyìí ìgbà wo lè yàn wá tọ́jú ọmọ pẹ̀lú ẹ̀sìn àtẹ̀kọ́ tí ìlànà ìsìláàmù là kalẹ̀. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní tí ọmọ bá ti di ọmọ ọdún 7 ẹ bẹ̀rẹ̀ sí máa wọ̀ lọ mọ́ṣáláṣí ẹ máa mú lọ ọ̀yá ẹ máa kọ́ lálù àlá ẹ máa kọ́ ládùá ẹ máa kọ́ ní fatia ẹ máa pè fún kọ́ máa tún pè tó bá ti ń ṣe lẹ́yìn lẹ́sẹ̀kẹsẹ̀ bí bá ń dọmọ ọdún 10 ẹ yíjú padà tí ó bá fẹ́ kírun ẹ yíjú padà wadribuhum 'alayha al-'ashr tó bá dọmọ ọdún 10 tí ẹ rí wípé bàbá rán lọ mọ́ṣáláṣí ó fẹ́ máa sá kò fẹ́ máa kí kò fẹ́ máa jí kírun ẹ yíjú padà tó bá gba kẹ́ fa etí rẹ̀ tó bá gba kẹ́ fi ọ̀rẹ́ fi kọ́ sókè pé tó bá ti ṣe àlù ọ́ gbogbo eléyìí ibi tí ojúṣe bàbá àti ìyá ti bẹ̀rẹ̀ nu kì í ṣọ̀rọ̀ pé a ti kówó oúnjẹ wọn sórí tábù oúnjẹ tí wọ́n fẹ́ jẹ gbogbo ti wà ńlé eléyìí nìkan ni ìtọ́jú ọmọ o torí pé àwọn òbí tí ń bẹ láyé lónìí èyí táwọn gbà kó ń jẹ́ ìtọ́jú ọmọ ni pé ńgbà tá a ti ra fúnitì iléèwé rẹ̀ tá a ti ra kàyé rẹ̀ tá a ti ra bíkì fún àti gba àwọn mẹ́tẹ̀ẹ̀tìdì fún à ń tọ́jú ọmọ náà nìyẹn bẹ́ẹ̀ bá ra gbogbo ẹ̀ báwọn ọmọ yín ọ̀bá lẹ́sìn owó yín ọwọ́gbó bẹ́ẹ̀ bá ra gbogbo ẹ̀ tẹ́sìn ọ̀bá sí owó ọwọ́gbó yọ kàwé òun náà títí ṣùgbọ́n ibi tí ó gúnlẹ̀ rẹ̀ sí òní dáa kò ní fi ṣe nǹkan rẹ̀ láyé nígbà tí ọ̀bá lẹ́sìn ẹ̀yin náà lọ rẹ̀ wo gbogbo àwọn tí wọ́n kàwé tí wọ́n mọ̀wé àmọ́ngbà tí wọ́n mọ Ọlọ́run pẹ̀lú ìwé tí wọ́n mọ̀ bí mọ̀wé ìṣe pọ̀ tó lára wọn kò ṣe wọn láǹfààní kan kò ṣe bí wọn láǹfààní kan kò ṣe àwọn ará wọn láǹfààní kan kódà kò ṣe ìlú wọn láǹfààní kan torí pé Ọlọ́run ò sínú tí wọ́n mọ̀. ojúṣe bàbá àti ìyá bọ́mọ bá di ọmọ ọdún 10 ká bẹ̀rẹ̀ sí paláṣẹ ọdún 7 ká máa paláṣẹ kó máa lọ kírun ká máa júwe mọ́ṣáláṣí fún bó bá dọmọ ọdún 10 tí ó bá fẹ́ máa yẹra ń bẹ̀ ká bẹ̀rẹ̀ sí náà níní náà tí ò ní dápa sí la bọ̀tì tí ó fi mọ̀ wípé kíní ọ̀rọ̀ yẹn ni àṣẹ ni òfin ni tó wọn gbọ́dọ̀ fi ṣeré tí ó fi máa tẹ̀lé rẹ̀. ojúṣe bàbá àti ìyá níbi ìtọ́jú ọmọ òun náà tún ni wípé o Ọlọ́run bàbá àlékè ọlá ó ń sọ fún wa nínú al-Qur'an ó ní ya ayyuhal ladhina amanu ku anfusakum wa ahlikum nara wa quduha an-nas wal hijara alayha malaikatun ghiladun shidad la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun. Ọlọ́run bàbá àlékè ọlá ó pè gbogbo àwọn òbí nínú al-Qur'an ó ní pé gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo ku anfusakum ẹ gbé ẹ̀mí yín sá ẹ̀mí rẹ gbé ẹ̀mí rẹ kó sá pẹ̀lú rẹ̀ wa ahlikum bó bá ti ń sá o
ọkàn àwọn aráalé rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Àwọn aráalé lọ́dọ̀ àwọn alárúbáwá ó sì ti bẹ̀rẹ̀ lórí ìyàwó tó ní àtàwọn ọmọ tó bí kó tó mọ̀ wá kan gbogbo àwọn tó bá kú lọ. Ẹ gbé wọn sá níbi ìyà náà o, ẹ sa gbogbo agbára kẹ́ ẹ má jẹ́ kí ẹ̀mí yín kọ́rọ̀ yín ó wá parí síná, kọ́rọ̀ àwọn ọmọ yín àtàwọn ìyàwó yín ó parí síná. Lónìí ọ̀pọ̀lọpọ̀ olùkọ́mọlẹ́kọ̀ọ́, ọ̀pọ̀lọpọ̀ òbí, ọ̀pọ̀lọpọ̀ àfáà, ọ̀pọ̀lọpọ̀ akọ́mọlẹ́sìn ló ń sáré tọmọ lọ́mọ ṣùgbọ́n kò sáré tọmọ tiẹ̀. Kò ráwọn ọmọ ẹ̀kọ́ ń kéwú, kò ráwọn ọmọ ẹ̀kọ́ lẹ́sìn, kò ráwọn ọmọ ẹ̀kọ́ ládùúà, kò ráwọn ìyàwó ẹ̀kọ́ ní kẹ́kẹ́ nínú tọ́lọ́hun. Ṣùgbọ́n tó bá ṣẹ̀ ní mọ́sálásí, àwọn jàmáà wa ni, àwọn alásàlátù wa ni, ọ̀rẹ́ wa ló bímọ, à ń lọ bí lágbájá, à ń lọ bí tọ̀tún, à ń lọ bí tòsì, àwọn tiẹ̀ náà ń kọ́ kú anfusakum wa ahlikum nara. Àwọn tó jẹ́ tiyín náà gangan bẹ́ẹ̀ bá ń sáré káwọn èèyàn là níbi iná, ẹ sáré ẹ̀mí ara yín kẹ́sì sáré àwọn ìyàwó yín àtàwọn ọmọ yín. Ìyìn tí ṣẹ̀rí à ń wí nù. Tọ́dà ìyìn tí ṣẹ̀rí à ń wí fún wa, tọ́rọ̀ Ọlọ́run fún wí fún wa yìí, òun náà ni pé allimu anfusakum wa ahlikumul khair. Ẹ kọ́ àwọn àtẹ̀mí yín àti àwọn aráalé yín, ẹ kọ́ wọn ní rere. Bá a ti ṣeré láyé, bá a ti gbáyé táyé ń dá fún ni, táyé ń dùn fún ni, òun ni kẹ́ ẹ kọ́ wọn. Ṣùgbọ́n tó bá pa àwọn ọmọ rẹ tì, tó pa àwọn ìyàwó rẹ tì, tó rí wọn níbi tí wọ́n wà, tí wọ́n ń ṣayé wọn lọ, tí wọ́n náà ń ṣe tiẹ̀ náà lọ, ṣé yóò wá dùn mọ́ ọ tó bá dal qiyamah tí wọ́n bá ní kọ́ ọmọ lọ àlìjánnà káwọn ọmọ àti ìyàwó ọmọ lọ lé náà, àbí káwọn ọmọ rẹ̀ ọmọ lọ àlìjánnà káwọn ọmọ á wo bàbá wọn àti ìyá wọn tí wọ́n ń darí wọn lọ sílé náà. Ìwọ náà rí pé àwòrán yẹn kì í ṣàwòrán tó dáa. Àwòrán tó dáa ni wípé àti bàbá àti ìyá kí gbogbo wọn máa jọ jẹ́ alhaqna bihim dhurriyyatahum. Kí dáadáa táwọn ọmọ bá ṣe lẹ́yìn rẹ̀ ńgbà tó bá sí láyé mọ́, kí gbogbo rẹ̀ ó di tọ́lọ́wọ́n papọ̀ lálkìyámà tí wọ́n Ọlọ́wọ́n máa ní gbogbo yín olójú fámìlì yín bẹ́ẹ̀ ti wà yìí o, ẹ máa lọ sálì Jánnà. Ọlọ́run kó pínpín rẹ̀ bẹ́ẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa. Ojúṣe bàbá àti ìyá níbi ìtọ́ ọmọ, òun náà ni wípé ká wá rí pé bàbá yẹn ó dúró dáadáa lálátìlẹ́yìn fún ìyá níbi ìtọ́jú ọmọ. Kò gbọ́dọ̀ fi iṣẹ́ náà fi dá ìyá, bẹ́ẹ̀ náà ni ìyá pàápàá ò gbọ́dọ̀ fi iṣẹ́ ọmọ títọ́ fi dá bàbá. Kò gbọ́dọ̀ já sí pé nìkan ṣo nínú àwọn méjèèjì ní ń tọ́mọ, èèyàn méjì ní ń bí, ṣùgbọ́n igba èèyàn ní ń tọ́. Ṣùgbọ́n kí wọ́n tó bọ́ sọ́wọ́ àwọn tí ọmọ tọ́ wọn, bàbá àti ìyá ní ọ̀kọ̀ọ̀kan ṣiṣẹ́ o. Ló sì fi ń já sí pé o, a gbọ́dọ̀ rí wípé tí bàbá bá ń sọ A, ìyá ọmọ sọ B. Tí wọ́n bá sọ bẹ́ẹ̀ nínú ilé kan, ọmọ tí wọ́n bá tọ́ ń bẹ̀ ò ní mọ̀nà, yóò sọnù. Tí bàbá bá ń sọ wípé ẹ má ṣe é, tá a sì ti ń gbọ́ tí ìyá ti ń dáhùn lẹ́ẹ̀kan náà wípé ẹ fa àwọn ọmọ mi lẹ̀ o, ẹ jẹ́ kí wọ́n máa ṣe tó bá wù wọ́n lọ o. Ìyá ní ti wó ilé ara ẹ̀, ó sì ti bà ọjọ́ ọ̀la ara ẹ̀ jẹ́. Kódà kò ní nísinmi tí èyí jáde kó láyé. Kódà tó bá tún jáde kó láyé gan, tó bá dénú sàárè kò ní nísinmi, nítorí pé àwọn ọmọ tó fi sáyé wọ́n mọ kó fìtínà bára ayé, wọ́n sì mọ kó fìtínà bá òun gan tó bí wọn lálùkìyàmà. Kọ́lọ́ mọ́ ṣe àwọn ọmọ wa ní irinṣẹ́ ìbànújẹ́ fún wa láyé, kó sì mọ́ ṣe wọ́n ní irinṣẹ́ ìbànújẹ́ fún wa ní sàárè, kó sì mọ́ ṣe wọ́n ní irinṣẹ́ ìbànújẹ́ fún wa tó bá di gbangba lùkìyàmà Ọlọ́run. Ẹ̀yin mùsùlùmí òdodo, ojúṣe bàbá àtìyá níbi ìtọ́jú ọmọ. Bí bàbá bá ń ṣiṣẹ́ owó tí bá ń mú owó kalẹ̀, ká sì rí wípé ìyá ń bẹ ní dúró láti máa bójútó àwọn ọmọ náà níbi jíjẹ wọn, níbi múmu wọn, níbi wíwọ̀ wọn, níbi àlàáfíà wọn. Ṣùgbọ́n gbogbo eléyìí ààrí láyé mọ́ lónìí. Àwọn ìyá wa láyé ìjọ́un, àwọn ni wọ́n ti ṣe bẹ́ẹ̀. Láti 1950, 60, 180, àwọn 90, gbogbo àwọn ìyá tí wọ́n wà láàrin ni wọ́n rí púpọ̀ ṣe ń bẹ. Ṣùgbọ́n láti 2000, àwọn ìyá tá ń pàdé láti 2000, Ọlọ́run nìkan ló mọ ẹni tí ń bójú tọ́mọ o. Torí pé ààrẹ àádà kí la fẹ́ jẹ, kálukú fẹ́ dolówó táàrí irú ẹ̀rí, kálukú fẹ́ dọlọ́lá táàrí irú ẹ̀rí.
oníkútọ́nu ọlálòmẹ̀ ọ̀túnla èkó ìjọ mẹ́rin Gabon ìjọ kẹfà wọ́n ti lọ China. Orí ìrìn làwọn obìnrin tòní wà, wọn ò rọ́mọ tọ́jú o. Orí ìrìn làwọn bàbá tòní wà, wọn ò rọ́mọ tọ́jú o. Àìkò rọ́mọ tọ́jú ìyá, àìkò rọ́mọ tọ́jú bàbá kò jẹ́ káwọn ọmọ ibi tí wọ́n gbà nínú ayé. Nínú ọmọ 10 lónìí 9 ló ṣìnà, tí wọ́n ṣìnà yányán, tó sì jẹ́ pé ọ̀nà tí wọ́n ṣì tí wọ́n mọ̀nà mọ́ yìí àtorí ọwọ́ bàbá ló ti wá, àtorí ọwọ́ ìyá ló ti wá. Bàbá lọ voyage, bẹ́ẹ̀ ni. Ìyá náà lọ voyage, bẹ́ẹ̀ ni. Níbo làwọn ọmọ wà? Àwọn wọ́n ti gbalé fáwọn ọmọ. Àwọn ọmọ ní ń dágbé fúnra wọn. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. Bàbá ń ṣojúṣu ẹ̀ náà ni. Tó bá ti di parí oṣù, èló lówó oúnjẹ yín, ó ti ṣí gbogbo ẹ̀ sínú ìwé, ó ti kó tẹni kọ̀ọ̀kan fún. Ó ti fún ìyá náà ní tiẹ̀, ó ti ra oúnjẹ sílé, òun ti gbà yí pé òun ti ṣojúṣe tòun nìyẹn gẹ́gẹ́ bí bàbá. Ṣé owó nìkan lójúṣe bàbá ni? Táwọn ọmọ bá ń gba owó tí ò bá sẹ́nìkan tí ó máa kọ́ wọn ní bá àti náwó, owó yẹn gangan ni ó tún sọ wọ́n nù nínú ìṣẹ̀mí tí wọ́n wà. Ojúṣe bàbá àti ìyá níbi ọmọ títọ́, òun náà ni wípé tí bàbá bá ti ń fowó lẹ̀, ká sì máa rí ìyá tí ó máa tọ́ wọn níbi oúnjẹ wọn, tí ó máa tọ́ wọn níbi aṣọ wọn, tí ó máa tọ́ wọn níbi àlàáfíà wọn, tí ó máa tọ́ wọn níbi ọ̀rọ̀ wọn. Kódà ìyá la gbẹ́dọ̀ rí wípé òun ni ó jẹ́ alákọ̀ọ́kọ́ ẹni tí ó fi Fátíhà sọmọ lẹ́nu. Alhamdulillahi rabbil alamin, arrahmanir rahim, maliki yawmiddin, iyyaka na'budu wa iyyaka nasta'in, ihdinas siratal mustaqim, siratal ladhina an'amta alayhim, ghayril maghdubi alayhim waladdallin. Àmín. Àwọn àfáà nínú ká kọ́mọ lẹ́kọ̀ọ́, wọ́n gbani níyànjú wípé bàbá àti ìyá ẹ gbẹ́dọ̀ jẹ́ kẹ́nìkan gba wájú yín níbi àti mọ Fátíhà ọmọ yín. Ẹ má jẹ́ kẹ́dá Ọlọ́run kan gba wájú yín níbi àti mọ Fátíhà ọmọ yín. Bàbá àti ìyá ni kí wọ́n pawọ́ pọ̀ láti fi kọ́ ọmọ ní Fátíhà kó tó bọ́ sí pé ó bẹ̀rẹ̀ sí lọ lékéwú. Kódà àáfàá tí ó kọ́ nílé kéwú gan, ẹ má jẹ́ ọjà sí pàfà tí ó fẹ́ lọ kọ́ nílé kéwú ní ọkọ̀ ní Fátíhà. Ẹ̀yin tẹ́ ẹ bí gangan ní kẹ́ ẹ rí pé ẹ kọ́ ní Fátíhà, nítorí pé bàbá àti ìyá tí wọ́n bá gba ìyànjú lórí ọmọ wọn tó jẹ́ sí pé àwọn náà ni wọ́n fi Fátíhà fi lé lẹ́nu, gbogbo òrun tọ́mọ náà ó kì láyé àwọn ni wọ́n mọ̀ gbaládá rẹ̀ o. Gbogbo ìgbà tí bá sì ti ń ka Fátíhà nínú òrun ni wọ́n mọ̀ kọ́ládá fún bàbá àti ìyá ní lálùkìyàmà. Bẹ́ẹ̀ bá fi ilẹ̀ táfà bá já àgbà mọ́ yín lọ́wọ́, àfà kóore yín lọ ni, ó sì kó fà lọ́nu. Gbogbo òrun tọ́mọ ní bá wá ń kí láyé, àfà ni ọmọ gbaládá rẹ̀ bí òun lọ́kọ́ ní Fátíhà. Nígbà tí bàbá ò sí nílé, ìyá ò sí nílé, orí ìrìn ni wọ́n wà. Ẹ̀yin bàbá ẹ̀yin ìyá, kì í sọ̀rọ̀ owó o. A ní abùkátà sówó níbi ọmọ títọ́, ṣùgbọ́n gbogbo ẹ̀ parí síbi ọ̀rọ̀ owó. Bákan náà, níbi àlàáfíà ọmọ, ìyá gbọ́dọ̀ ṣojúṣe rẹ̀ ń bẹ̀. Nítorí pé tí bàbá bá lọ fún jíjẹ fún mímu tí ó mọ̀wó wálé láwọn bàbá dáadáa, torí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tí ń lọ lónìí náà wọn ò mú nǹkan kan wálé mọ́. Tí wọ́n bá tún wálé gan, wọn ò jẹ́ káwọn ìyàwó wọn rí wọn páwọn ti wálé. Wọn ò jẹ́ káwọn ìyàwó rí wọn páwọn ti wálé. Ìyàwó kó ṣojúṣe ẹ̀ níbi ìwò àlàáfíà àwọn ọmọ. Ìsọ̀rọ̀ sí wọn, sísọ̀rọ̀ ọmọ, rírìn ọmọ, iṣẹ́ ìyá ni. Ìyá ni ò ní jẹ́ kọ́mọ ó ṣìrìn, kọ́mọ ó fèlì níbi rìn. Láti kékeré ẹ̀, ìyá ni ó máa fapá rẹ̀ tẹ̀tẹ̀ ní ó máa tì sọ́tùn, ní ó máa tì sósì. Ojúṣe ìyá ni. Oúnjẹ jíjẹ, ọwọ́ ọ̀tún la fi ń jẹun, àìfọwọ́ òsì jẹun nínú àwọn ẹ̀kọ́ tí Islam kọ́ wa nù. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ń sọ fún ọ̀kan náà àwọn sàhábà pé ya gulam sammillah wakul bi yaminik wakul mimma yalik. Lọ́dọ̀ gulam tó ń gbẹ ní ọ̀dọ̀ Ummu Salama níjọ́ náà lọ́hùn, tánàbí rí tó ń jẹun pé àpò tí ń jẹun yìí ọwọ́ òsì ló fi ń jẹ. La ya gulam, ìrẹ́ ọmọ ẹdẹkùnrin, sammillah, sọ pé bismillah,
wa kul bi yaminik, ọwọ́ ọ̀tún rẹ̀ ni ó fi jẹun, wa kul mimma yalik, in ti ń bẹ níwájú rẹ̀ òun náà ni ó máa jẹ, má wá jẹun bùchàbùchà báyìí. Gbogbo eléyìí ìyá ni ó wà nídùú ní ọmọ kọ́mọ ní gbogbo ẹ̀kọ́ yìí. Ṣùgbọ́n lónìí àwọn ìyá ti gba àwọn ọmọ ọ̀dọ̀ fáwọn ọmọ, wọ́n ti lọ, wọ́n ti dá àwọn ọmọ kalẹ̀, àwọn ọmọ wà lọ́wọ́ ara wọn. Gbogbo eléyìí àlè rọ́nà àbáyọ o. Kọ́mọ ó tó bọ́ sọ́wọ́ olùkọ́, bàbá àti ìyá ní ọkọ̀ ṣiṣẹ́ wọn dáadáa. Bí wọ́n bá rí iṣẹ́ wọn ṣe tó bá dáa tó bá dán, òun yẹn ní ó ràn olùkọ́ lọ́wọ́ o. Tí wọn ò bá ṣiṣẹ́ wọn kó dán, olùkọ́ pàápàá ò lè rọ́nà lọ. À ń bọ̀ láti wá sọ̀kalẹ̀ sórí ọ̀rọ̀ olùkọ́ tí ó kọ́ ọmọ. Ayé wa Ọlọ́run ọba dákun mọ́ṣá ìjẹ́ ó dáa. Ọlọ́run kó ràn gbogbo wa lọ́wọ́, kó tì wá lẹ́yìn níbi ìtọ́jú àwọn ọmọ náà, kó sì jẹ́ káwọn ọmọ náà gbọ́ ohun tá à ń wí, kó ṣe wọ́n ní irinṣẹ́ ìdùnnú fún wa láyé àti ní sàárè àti ní gbangba lọ́hùn. Ẹ máa tẹ̀lé wa ká lọ nínú abala ẹlẹ́kejì. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV, níbi tí àwọn onímọ̀ ti ń tẹ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV, ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí. Gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin, ẹ jẹ́ ká máa wo Sunna TV, ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna. Ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. Ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa Sunna. Èyí tó yẹ kí bàbá àti ìyá ó papọ̀ ṣe lọ́mọ lórí, òun náà ni kí wọ́n ó bójú tó títọ́ ọmọ yìí, kí wọ́n má fi ọmọ lẹ̀. Lónìí àwọn òbí ń bímọ ni, ṣùgbọ́n wọn ò fẹ́ ṣojúṣe lára wọn mọ́. Mo wà l'Abidjan, mo wà ní Gabon, díẹ̀ nínú wọn gan ní tó ń fowó ránṣẹ́ sí ọmọ tó wà nílé. Ó bímọ 2 kalẹ̀, ó bímọ 3 kalẹ̀, ó fi wọ́n sílé, ó kó wọn sọ́dọ̀ èèyàn. Kò sówó oúnjẹ àárọ̀, kò sówó oúnjẹ ọ̀sán, kò sówó oúnjẹ alẹ́. Àwọn ọmọ sì wà ń bẹ̀, ó sì fẹ́ kí wọ́n di nǹkan lọ́la. Ó fẹ́ ra aṣọ léwe, ó fẹ́ ra fùrìntì léwe. Bàbá ti wáṣẹ́ lọ, ìyá ti wáṣẹ́ lọ. Àwọn ọmọ nì kí ló fẹ́ kí wọ́n yà? Wọ́n yà yàkúyà. Nítorí pé tí wọ́n bá rí tẹni ẹlẹ́ni yóò gùn sí wọn lójú. Tí wọ́n bá sì wo tẹni ẹlẹ́ni tó bá wọ̀ wọ́n lójú, wọ́n fẹ́lì ìrìn àjò ayé. Bàbá yìí lọ kí ìyá ó tún lọ o. Bàbá kì í lọ kí ìyá tún lọ. Tí bàbá bá lọ láti lọ ṣiṣẹ́, kí ìyá ó sì dúró láti máa tọ́jú àwọn ọmọ. Bàbá jẹ́ sí pé ẹ wá jọ pín, ló jẹ́ ìyá ló lọ láti lọ ṣiṣẹ́, a jẹ́ sí pé kí bàbá yá dúró láti máa tọ́jú àwọn ọmọ. Ṣùgbọ́n tẹ́yìn méjèèjì bá lọ, ẹ lè jẹ wọn mọ́ o. Ẹ lè jẹ wọn mọ́, kì í ṣe pé o. Ẹ lè jẹ wọn mọ́ o. Tọ́bọ̀ wá jẹ́ sí pé ẹ bá jẹ wọn ọmọ náà, a jẹ́ sí pé ẹ rí wọn kó sọ́dọ̀ àwọn ẹni Ọlọ́run. Torí pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí, nígbà tí bàbá fẹ́ lọ sí voyage, tí ìyá fẹ́ lọ sí voyage, ẹ̀ǹtẹ̀ náà ni wọ́n lọ wò, ni wọ́n lọ dá ọmọ sí. Láwọn ẹ̀ǹtẹ̀ náà kiriyó, láwọn ẹ̀ǹtẹ̀ náà kátólíìkì, láwọn ẹ̀ǹtẹ̀ náà àwọn olóòṣà, láwọn ẹ̀ǹtẹ̀ náà tọ́mọ ó ti sọnù yányán. Àbí ńgbà tó gbé ọmọ rẹ̀, ó lọ gbé sọ́dọ̀ kùzínì rẹ̀ kan, kùzẹ́n rẹ̀ kan, láwọn tí kírun, láwọn tí ṣẹ̀sìn, láwọn tí ò rí tọ́lọ́hun rẹ̀ rárá. Tẹlifíṣàn làwọn ọmọ wò látàárọ̀ títí ilẹ̀ ó fi ṣú. Ìyá bẹ́ẹ̀ bá ṣe ọmọ tọ́, olùkọ́ ò lè rí tọ́mọ o. Bàbá bẹ́ẹ̀ bá tọ́mọ rẹ̀, kò sí ọ̀nà tó olùkọ́ pàápàá lè gbà láti fi tọ́ o. Ẹ̀yin ni alákọ̀ọ́kọ́ ẹni tí ó gbégbésẹ̀ rẹ̀ lórí ọmọ tẹ́ ẹ bí, kí olùkọ́ ó tó lè rú ọ̀nà àbáyọ. Kólùkọ́ tó lè rọ́nà àbáyọ, bàbá àti ìyá ni ó ṣe iṣẹ́ èyí tó tóbi ń bẹ. Nínú àwọn iṣẹ́ tí bàbá ó ṣe, òun náà ni wípé bàbá ò gbọdọ̀ jẹ́ káwọn ọmọ ó ṣìnà. Yóò máa pe àwọn ọmọ níjókòó láti máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ báwo là á ti ń rìn láyé, báwo là á ti ń sin Ọlọ́run, báwo là á ti ń lọ́lọ́run lẹ́mìí. Alákọ̀ọ́kọ́ kọ́ lọ dá gbogbo òbí lójú wípé kullu mawludin yuladu ala al-fitra. Gbogbo ọmọ tá ń bí sáyé, à ń bí wọn sórí ìlànà Islam ni o. Fa abawa yuhawidani, aw yunassirani, aw yumajjisani. Ibi tọ́mọ bá wá bọ́ sí, òun ni ọmọ wá júwe pátánì ìrìn àjò rẹ̀. Kọ́lọ́hun má jẹ́ káwọn ọmọ wá bọ́ síbi tí ọ̀dá. Bá fa àbá bímọ, bí ọba jókòó tọ́mọ rẹ̀, tí wọ́n bá gbé ọmọ rẹ̀ lọ́lé pásítọ̀ lọ́tọ̀, yóò ka Báíbù tí ó ju tàwọn pásítọ̀ lọ.
bẹ́ẹ̀ náà ni tí wòlíì bá bímọ tí ó bá jókòó tọ́mọ rẹ̀ tí wọ́n bá gbé lọ lé àfáà yóò ka kùránì tí ó ju ti mùsùlùmí gan lọ. bẹ́ẹ̀ ni ibi a bá ti tọ́mọ àti bá a ti ṣe tọ́ yóò lápa nínú ìgbésí ayé rẹ̀. gbogbo àwọn tá à ń fẹ́ sìn tọ́ Ọlọ́run má jẹ́ kí wọ́n bọ́ ẹ̀sìn náà lẹ̀ fún wa tó bá dọjọ́ ọ̀la o. lọ́kùnrin wọn má jẹ́ kí wọ́n bọ́lẹ̀ o, lóbìnrin wọn má jẹ́ kí wọ́n bọ́lẹ̀ o. àwa òbí ká sáré mọ níbi ọ̀rọ̀ àádà ilé ayé tá a fi wá gbàgbé ìrìn àjò gbogbo àwọn ọmọ. bàbá àtìyá wọ́n gbọ́dọ̀ kọ́ ọmọ sórí wípé máa rántí wípé à ń lọ ọ̀dọ̀ Ọlọ́run á sì ṣèṣirò iṣẹ́. bàbá gbọ́dọ̀ máa jẹ́ bàbá ní ó kọ́kọ́ fi ìbẹ̀rù Ọlọ́run sí ọmọ lẹ́mìí. òun ní ó kọ́ ọmọ láti ilé ní ó ti máa kọ́ ọmọ ní pé a máa sòótọ́ ni. a máa sòótọ́ láti ilé ni bàbá àtìyá ó ti máa kọ́ ọmọ bẹ́ẹ̀. bàbá àtìyá ó sì máa kọ́ ọmọ ní bá a ti ń ṣírò nǹkan tí ò fi ní da nǹkan rú. bẹ́ẹ̀ náà ni ìyá pàápàá ò ní gbẹ̀yìn nítorí pé ìyá odidi ilé ẹ̀kọ́ al-ummu madrasa, ìyá odidi ilé ẹ̀kọ́ ni ìyá jẹ́. bí ìyá ò bá ti yàre kọ́mọ tó lè yàre yọ pẹ́. torí pé àsìkò tí ìyá ń fi ń jòkó ti ọmọ ọ̀pọ̀ ju ti bàbá lọ. láyé ìjẹta ni ò kìí ṣe sí o, àwọn ìyá ò gbére mọ́ nísìnyí o, orírìn gbogbo wọn wà o, orírìn ní gbogbo wọn wà o. wàhálà owó wàhálà ọjà oníkálukú ń bá káàkiri o. àwọn tí ń bá tọlọ́hun lọ lónìí tí ń bá bí ó ṣe dáa wọn ọ̀pọ̀ nínú wọn o. èyí tó tún rówó náà kìí ṣe pọ́mọ náà ni wọ́n tún fi tọ́jú. wọ́n fẹ́ ralẹ̀, wọ́n fẹ́ kọ́lé, wọ́n fẹ́ ṣe, wọ́n fẹ́ mọ̀, inú ẹ̀ ní kálukú ti ń sáré káàkiri. àwọn ọmọ wa ń bẹ lọ́wọ́ ara wọn, wọ́n ń bẹ lórí ìrìnfà, wọn ò rẹ́ nìkan, wọn ò rá ṣáájú, wọn ò rérò ẹ̀yìn. gbogbo àwa tá a jó bí ọ̀dọ̀wọ́ ẹnì kọ̀ọ̀kan wa o, ká fi ìbẹ̀rù Ọlọ́run lé àwọn ọmọ wa lẹ́mìí, ká sì kíyèsí wọn, ká bójútó wọn dáadáa, ká má dà wọ́n lẹ́ o. nítorí pé bẹ́ẹ̀ bá da ẹran lọ sóko tọkàn bá ń rìn lọ tẹ́ ẹ bá wò níran yóò di oúnjẹ fẹ́kùn, yóò sì di oúnjẹ fún kìnìún. bẹ́ẹ̀ bá fa àwọn ọmọ yín mọ́ra dáadáa níbi títọ́ wọn, wọ́n bọ́ sọ́wọ́ àwọn lọ́wọ́. wọ́n bá bọ́ sọ́wọ́ àwọn tí ò dáa, tí wọ́n bá bọ́ sọ́wọ́ àwọn ṣàyàtìn nínú àwọn ènìyàn, wọ́n sọmọ yín di nǹkan míì. ìwọ náà bó ti ń gbọ́ wá sí mi ní ìsìn, ìwọ náà yóò mọ dùn ọ́ lẹ́mìí rẹ wípé àwọn ọmọ yìí wọ́n lọ báyé wọn jẹ́. ìbá jẹ́ bàbá ni ìbá jẹ́ ìyá ni, nígbà tó dúró tì wọ́n orí ìrìn lọ wà. gbogbo owó náà tẹ́ wá látijọ́ yìí òun dà, gbogbo ilé náà tẹ́ kọ́ látijọ́ yìí òun dà. wàhálà ọjà wàhálà owó àwọn ọmọ tẹ́ bí tẹ́ dà wọ́n kalẹ̀. owó lẹ ní tán lónìí, àwọn ọmọ náà ní ń kówó náà ni wọ́n fi ń lọ ta tẹ́tẹ́. owó lẹ ní tán lónìí, àwọn ọmọ náà ní ń jí owó náà mọ́ yín lọ́wọ́ tẹ́ ẹ̀ lè sọ sókè wípé ọmọ mi ló jí 3 mílíọ̀nù lọ́wọ́ mi, ó sọ yín dá láàárẹ̀. nígbà tẹ́ ẹ̀ tọ́ béèyàn ọba ti tọ́mọ wàhálà ní máa jẹ́. gbogbo àwọn ọmọ wa kọ́lọ̀ jẹ́ kí wọ́n yàrá mọ́ni lọ́wọ́ o. ẹ wá rí gbogbo àwa tá a wá jẹ́ tọ́mọ díẹ̀ nínú táwọn òbí òun láti wí. èyí tí bàbá bá ń sọ kọ́mọ papọ̀ mọ́ ti ìyá tó bá ti jórí dáadáa ni, èyí tí ìyá náà bá ń sọ kọ́mọ papọ̀ mọ́ ti bàbá lórí dáadáa ni. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá ní máa tètè sọ dáadáa, ṣùgbọ́n tí ìyá bá ti ń fojú pé àwọn ọmọ ìyàwó kejì, àwọn ọmọ ìyàwó kẹta fi wò ó, ẹ má ní àwọn ọmọ mi lára o, ẹ fi wọ́n lẹ̀ o nítorí àwọn ìyàwó kejì, ó wá jowú títí ìgbésí ayé gbogbo àwọn ọmọ rẹ̀ fi bàjẹ́. ọ̀dọ̀wọ́ ẹnì kọ̀ọ̀kan o, ẹ jẹ́ àyípadà ká tún ẹ̀mí ṣe, ká sì fi tọ́lọ́run ṣáájú. máa wá sọ fáwọn ọmọ rẹ ní gbogbo ìgbà wípé òní lè ń rí mi, tó bá yá ẹ̀ ní rí mi mọ́. bí n bá wá sí mọ́ báwo lẹ́ ṣe ṣera yín. ẹ dìrọ̀ mọ́ Ọlọ́run, ẹ dìrọ̀ mọ́ Al-Qur'an, ẹ dìrọ̀ mẹ́sìn. gbogbo àwa yìí bí tá ń bẹ́ ń kéke àwọn ìyá wa tòun ti bí wọn ò ṣe kéwú, bí wọn ò ṣe kàwé, ìbẹ̀rù Ọlọ́run bẹ́lẹ̀ mi wọn. níjọ́ tí wọ́n bá rí ẹnìkan tí bá ń ṣe jákujàku báyìí, wọ́n wá wò títí wọ́n wá pé ọya díjú rẹ̀. tó bá díjú wọ́n wá sọ fún wọn pé kí ló rí? ó pò orí nǹkan kan, mi ò rí nǹkan kan. wọ́n wà ní ọ̀dà mọ́ ọ lọ, tó bá ti yá, tó bá ti ń díjú ọmọ rí nǹkan. àṣewàásí ni wọ́n ń ṣe ń jọ́nà. ìwọ náà pé àwọn ọmọ rẹ, èyí tó gbọ́ àti èyí tí ò gbọ́, sọ fún pé kó díjú. ńgbà tó díjú ìkí lórí, yóò lóhun ò rí nǹkan kan, sọ fún pé tó bá ti yá ojú rẹ̀ lọ àkántọ́ńplẹ́ ọ̀nvọ́à àtàwọn àtẹ̀yìn. Ọlọ́run kó yí àwọn ọmọ mẹ́nì kọ̀ọ̀kan wa lọ. wá rá wa tá a jólùkọ́, ojúṣe wa lára àwọn ọmọ tí wọ́n ń kó ránṣẹ́ sí wa, ìbá ṣàfáà lé kéwú, ìbá ṣe mẹ́túrù léèwé,
ìbá ṣe ọ̀gá abiṣẹ́, gbogbo ìwọ táwọn èèyàn ń gbé ọmọ wá bá wípé ẹ jẹ́ kọ́mọ yìí ò gbé ọ̀dọ̀ yín, afẹ́kóhun náà ò rí bẹ́ẹ̀ ti rí. Ó yẹ kó ọlọmọ bí wọn náà ó ṣe ṣe o. Ó yẹ kó ọlọmọ bí ó ṣe ṣe o. Alákọ̀ọ́kọ́ ni pé lọ ní sùúrù dáadáa. Sùúrù la fi ń tọ́mọ o. Nítorí pé bẹ́ẹ̀ bá bímọ 10, àwọn 10 ò lè sí lórí ọwọ́ kan náà. Bẹ́ẹ̀ bá bímọ 3, àwọn 3 ò lè sí lórí ọwọ́ kan náà. Bẹ́ẹ̀ bá bímọ 2, àwọn 2 ò lè sí lórí ọwọ́ kan náà. Kódà ìbejì tí wọ́n jọ tinú ìyá kan ṣo náà jáde, wọn ò sí lórí ọwọ́ kan náà. Ọ̀kan lè tètè sọ̀rọ̀, ọ̀kan lè tètè rìn, ọ̀kan lè mọ̀rọ̀ sọ, ọ̀kan lè máa dákẹ́, ọ̀kan lè ya kó, ọ̀kan lè burú, ọ̀kan lè tutù. Ìwọ tó bá gba ọmọ tó fẹ́ bá wọn tọ́ ní mẹ́tù léwe, láfa léwe, lọ́gàá abiṣẹ́, ó yẹ kó lọ ní sùúrù o, kó sì farabalẹ̀ lórí àwọn ọmọ tí wọ́n bá kó wá fún ọ. Nítorí pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ròyìn sàábé kan, Ibn Abbas ló gba ọ̀rọ̀ yìí wá fún wa wípé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún arákùnrin kan tá a mọ̀ ní Ashaj Abdul wípé inna fika haslatayn yuhibbuhuma Allah alhilmu wal anah. Ọlọ́wọ́n ọba fúnra ara rẹ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ fún arákùnrin wípé àwọn ìwà kan bẹ lọ́dọ̀ rẹ̀ tó dáa, Ọlọ́wọ́n á sì máa nífẹ̀ẹ́ sí àwọn ìwà náà. Òun náà ni kéèyàn ò ní sùúrù, kéèyàn ó sì jẹ́ ni jẹ́jẹ́, kéèyàn jẹ́ ni tó farabalẹ̀. Gbogbo ìwọ olùkọ́ ó yẹ kó farabalẹ̀ o. Àfáà tí ó bá farabalẹ̀, àwọn ọmọ kéwú máa ń sá lọ kó lọ́dọ̀ rẹ̀ ni. Mẹ́tùrù tí ó bá farabalẹ̀, tí ó bá ní sùúrù pẹ̀lú ìfarabalẹ̀, kò lè ríṣẹ́ ṣe o. Tó bá rotowó, tó bá fi sùúrù kún iṣẹ́ tó fẹ́ ṣe ò lè yìn ọ́. Bákan náà, arifku walin. Ìwọ tó fẹ́ jẹ́ olùkọ́, tó fẹ́ máa kọ́ àwọn ọmọ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Eléyìí náà pàápàá bàbá àti ìyá pàápàá ó mú ń bẹ́ẹ̀. Gbogbo ẹ̀ náà kọ́ lẹ́ fi bínú wípé ó sì dá ẹ̀ ní jẹun alẹ́ lónìí. Ṣebí wọ́n lọ pẹ́ lọ́jà kó o tó dé. Ó pè wọ́n létí tí wọn ò gbé tẹlifóònù. Kó o fi sọ fún wọn pé kí wọ́n ti ṣe kà kalẹ̀, kí wọ́n ti sọ bẹ̀ kalẹ̀, kí wọ́n ti sọ bẹ́yọ̀ kalẹ̀, torí pé ìwọ ti ra ẹja ń bọ̀ látọjà. Ìwọ náà sì ń lọ délé pẹ̀lú aago 9 àbọ̀ 10. Ó sì ti rí pé àwọn pàpá àti dé wọ́n ti jòkó kalẹ̀, ibi ti ń pa wọ́n. Wọ́n ti ń ranjú nígbà tí wọn ò tí ì jẹun. Ìgbà tí wọ́n sì pelé títí tí ẹnìkan ò gbé fóònù, inú ti ń bí wọn náà. Ta láláì dá? Ṣáwọn tí ò gbé fóònù láláì dá ni àbí wọ́n tọ́ ọmọ wọn bá ara rẹ nídìí iṣẹ́ tó yẹ kó o ṣe lórí ọkọ rẹ àti lórí àwọn ọmọ rẹ. Kò yẹ káwọn ọmọ rẹ máa bọ́ léwé dé kí wọ́n tún máa wá ní tí wọ́n jẹ. Kò yẹ kọ́kọ́ rẹ tún máa bọ́ bí iṣẹ́ dé kó tún máa wá ní tí wọ́n jẹ. Ojúṣe ìwọ ìyàwó ni kó o jókòó ńlé sóúnjẹ fọ́kọ, sóúnjẹ fáwọn ọmọ. Lónìí, bọ́mọ bá ti ń lọ léwé ni ó ti gba owó kàntíìnì dání tí ó ti jókòó kàntíìnì jẹun lọ́sàn-án níléèwé. Ọ̀dà tó bá tún bọ̀ léwé dé lálẹ́, ó dago 10 káwọn mọ̀mọ́ tó dé. Ǹjẹ́ ò lẹ wá ń jókòó ti àwọn ọmọ náà? Mẹ́tẹ̀ẹ̀tìdì ní bá wọn ọmọ nájú. Àwọn mẹ́tìléwé ní bá wọn ọmọ nájú. Ọmọ ò tún rí bàbá sójú mọ́, ọmọ ò tún rí ìyá sójú mọ́. Ṣé bẹ́ẹ̀ ṣe tọ́ wọn tí wọ́n wá sanjọ́ fún yín náà nù? Bàbá tọ́ wọn lórí ọ̀rọ̀ bẹ́ẹ̀, olúwa rẹ̀ ò ní jẹ wọn ọmọ tí èkó yòó láyé. Òun ní sì ń ṣẹlẹ̀ lónìí. Kẹ́ lọ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ táwọn bàbá wọn ṣe wàhálà bẹ́ẹ̀ títí tí wọ́n talẹ̀ ta gbogbo ẹ̀ tó fi bọ́ sílùú òyìnbó. Ṣé o rántí pé òun ní ìyá? Ṣé o rántí pé òun ní bàbá? Ṣé o rántí pé òun lábúrò? Bẹ́ẹ̀ bá ti ṣì wọ́n tọ́, orí ọwọ́ tí mọ̀ ń mú náà ni. Ẹ jẹ́ àfẹ̀sìn tọ́mọ káwọn ọmọ ó lè sẹ̀san fún wa tó bá dọ̀la o. Arifku walin. Káwá ní pẹ̀lẹ́pẹ̀lẹ́, kó má jẹ́ onígìjàgìjà, onílùlù àlùbọ́lẹ̀ àlùfọ́ lójú. Àwọn ìgbájú tí ojú èèyàn máa ń fọ́. Kò sí ní tí ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ jẹ́ agbìnàjú ká sá fún gbogbo eléyìí. Nítorí pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa nínú ọ̀rọ̀ yìí pé inna Allaha rafiq yuhibbu rifq wa yu'ti ala rifq ma la yu'ti ala al-'unf. Ọlọ́wọ́n bàbá àlékè ọlá, ọba pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni o, ọba tí ò fi ìnira tí máa ń fẹ́ kéèyàn ó ṣe gbogbo nǹkan pẹ̀lú ìdẹ̀ra, pẹ̀lú rọrùn. Ọ̀yìn tọ́lọ́hun sì máa ń tara ìrọ̀rùn àti ìdẹ̀ra ṣe fún èèyàn.
irú rẹ̀ yìí wáyé o tó bá jẹ́nu líle gbígbóná ni ìwọ náà rí pé tó bá gbóná jù ọmọ ò ní lè sọ̀rọ̀ mọ́, tó bá gbóná jù in tó ń kọ́ àwọn ọmọ kò ní lè wọ̀ wọ́n lórí, bólùkọ́ bá burú jù ọmọ yìí mọ̀wé. ìwọ olùkọ́ láàfáà lọ́mọkéwú láàfáà ní mẹ́tùrù lọ́gá abiṣẹ́ lọ́dẹwọ́ bó ṣe ń lè yìí líle yìí náà títí òun níjọba rí títí níjọba fi sọ yìí pé ẹnìkan ò gbọdọ̀ lu ọmọ kan mọ́ àti bàbá àti ìyá ẹ má fọwọ́ fi kàn wọ́n. ó rí pé ńgbà tí àwọn kan lu àwọn ọmọ tayọ àlà tófin yẹn fi wá jáde, òfin yẹn jáde báyìí nísìn ọ̀tán bọ́mọ kan ń ṣe jákujàku lọ báyìí wọ́n mọ̀ wòran títí ó fi lọ ṣubú sínú náà ni. ọlọ́run ọba má ṣì wá lọ́nà o, má ṣì àwọn ọmọ wa lọ́nà o, ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa o, ó dọwọ́ bàbá, ó dọwọ́ ìyá o, ó dọwọ́ olùkọ́ o. ẹ̀yin olùkọ́ wọ́n ní ká má lù wọ́n, bẹ́ẹ̀ ni à nílù wọ́n, ṣùgbọ́n ẹ máa wá àwọn nǹkan míì tẹ́ fi máa parọ́ ẹ̀ táwọn ọmọ òfin ní yáyàkuyà tán, tí wọn ò fi ní bọ́mọ́ni lọ́wọ́ pẹ̀lú gbogbo ohun tá à ń wò láyé tòní. ẹlẹ́kẹ̀ẹ́ta ń bẹ̀ náà ní pé gbogbo ìwọ olùkọ́ mọ́ o, arahma ó dọwọ́ rẹ̀. gbìyànjú kó o rí pé òun tọ́ àwọn ọmọ yìí pẹ̀lú ká láàánú, ká lè ṣèkẹ́ ènìyàn. bàbá àtìyá wọ́n gbọ́dọ̀ jẹ́ káwọn ọmọ wọn láàánú láti ilé, àwọn náà sì gbọ́dọ̀ já láàánú fáwọn ọmọ káwọn ọmọ náà ò lè já láàánú fáwọn náà. bẹ́ẹ̀ náà ni olùkọ́ ó gbọ́dọ̀ jẹ́ aláàánú fáwọn ọmọ káwọn ọmọ tí ń kọ́ náà pàápàá ó lè jẹ́ aláàánú fún òun náà. ṣùgbọ́n táwọn ọmọ bá rí wípé olùkọ́ àwọn yìí kì í ṣaláàánú, tí wọ́n rí lára rẹ̀ wípé àánú tán nínú ẹrù rẹ̀, ó rí wípé ọwọ́ tí àwọn ọmọ tó ń kọ́ pàápàá ọmọ mú jáde ọwọ́ tí ọ̀dà ni. ìgbà ni làwọn Yorùbá ọmọ sọ yìí pé àbí ìkọ́ni wọ́n bí ṣùgbọ́n wọn kọ́, àbí àkọ́ ìgbà wọ́n kọ́ ṣùgbọ́n kọ́ gbà. ọ̀dọ̀wọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ká gbìyànjú ká bójútó àwọn ọmọ náà, ká kíyèsí wọn dáadáa. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa nínú ọ̀rọ̀ wípé o, man la yarham la yurham, man la yarham la yurham. gbogbo ẹni tí ò bá máa lẹ́mìí àti ṣèkẹ́ àwọn èèyàn àti ṣe dáadáa sáwọn èèyàn nínú oore àti àánú àti àtìlẹ́yìn, gbogbo ẹni tí ò bá ti lẹ́mìí àti ṣe, Ọlọ́run ò ní ṣe ìkẹ́kàn fún òun náà. ó já sí pé irhamu man fil ardi yarhamukum man fis sama. ẹ láàánú àwọn tẹ́ ẹ ń bá gbé, ẹ láàánú bàbá, ẹ láàánú ìyá. bàbá ẹ̀yin náà ẹ láàánú ìyá, ẹ láàánú àwọn ìyá, ẹ̀yin náà ẹ láàánú bàbá, ẹ láàánú àwọn ọmọ. ẹ̀yin olùkọ́ tí wọ́n wá ń fi ọmọ ránṣẹ́ sí, ẹ̀yin náà ẹ láàánú àwọn ọmọ tí wọ́n ń fi ránṣẹ́ sí yín o. nítorí pé kẹ́ ẹ mọ̀ yìí pé wàhálà làwọn òbí wọn ń ṣe kí wọ́n tó rí owó láti fi wọ́n ránṣẹ́ síléèwé, láti fi wọ́n ránṣẹ́ síbi iṣẹ́, láti fi wọ́n ránṣẹ́ sílé kéwú. ẹ̀yin olùkọ́ náà ẹ gbìyànjú kẹ́ ẹ jẹ́ ẹni tí ó láàánú wọn. ẹ wá gbìyànjú kẹ́ ẹ jẹ́ àwòkọ́ṣe rere. laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarju allaha wal yawmal akhir wa dhakara allaha kathira. gbogbo olùkọ́ tí ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́, àwòkọ́ṣe rere ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan. kọ́rọ̀ rẹ máa jáde lẹ́nu rẹ gẹ́gẹ́ bí mẹ́tù, gẹ́gẹ́ bí àfáà, gẹ́gẹ́ bí bàbá, gẹ́gẹ́ bí ìyá. ọ̀rọ̀ rẹ kó máa jáde lẹ́nu rẹ. ìwọ ìyá tó yẹ pé ọmọ jẹ pé lọ, wọn náà rí pé gbogbo àwọn ọmọ rẹ tó bí wọ́n ti kọ́ ìpè lẹ́nu rẹ. ìpè ni wọn ládùá wò. ẹ̀yin mẹ́tùrù, ẹ̀yin àfáà, àwa olùkọ́, àwòkọ́ṣe rere ní ká jẹ́. níbi ọ̀rọ̀ sísọ, àwòkọ́ṣe rere. níbi aṣọ wíwọ̀, àwòkọ́ṣe rere. nígbàtí màmá náà ń wọ pàǹtálọ̀n lọ ọjà, kí ló fẹ́ káwọn ọmọ rẹ̀ máa wá wọ̀? gbàtán wọ pàǹtálọ̀n lọ ọjà, kí ló fẹ́ káwọn ọmọ wọ̀? ọwọ́ ẹ̀wù kò délẹ̀ kò dókè, gbogbo inú rẹ̀ wọ́n ń wò. aṣọ tó wọ̀, gbogbo ohun tí ń bẹ lára rẹ̀ ni wọ́n ń rí. àwòkọ́ṣe rere wo ló fẹ́ wá jẹ́ fáwọn ọmọ? ìwọ náà ò lè dúró lẹ́kọ̀ọ́ tọ́jú ọkọ rẹ,
o lè dúró lé kó sóúnjẹ àwọn ọmọ àwòkọ́ṣe eré o lọ fẹ́ mú. ó ti máa gogo tó ń wo fíìmù ìbàjẹ́ fíìmù tí ó dáa lórí tẹlifíṣàn gbogbo àwọn ọmọ tí ń jókòó tiẹ̀ o lè ṣe káyì o lè ṣe àìṣe bẹ́ẹ̀. bẹ́ẹ̀ nìkan bá tó wá sọ pé ntọ́mọ yìí ń ṣe ọ̀dà fúnra ara rẹ̀ ló tún sọ dìjà. kí ni ń ṣe tí ọ̀dà ẹ fọmọ mi lẹ o ẹnìkan kọ́ máa fọwọ́ kan máa mi o wọn ò ní bá ọ fọwọ́ kan ṣùgbọ́n ìjọ tọ́lọ́pàá ọba gbé e tí wọ́n bá yìn ń bàn sójú rẹ̀ náà ni ó ṣe. ẹnìkan so ní èèyàn méjì ní bímọ ṣùgbọ́n igba èèyàn ní ọ̀tọ̀ bàbá àtìyá ní ọjọ́ bíi ṣùgbọ́n iye àwọn ẹni tí ọ̀tọ̀ ọmọ nì láyé ìwọ náà ọmọ o tó o bá sì ti rí i pé ibi tó dáa kọjọ́ ọ̀la ọmọ rẹ ó lè dáa ní kálukú wọn ń ṣe yàgbẹ́nu rẹ̀ dákẹ́ àdúrà ni ọmọ fi tì wọ́n lẹ́yìn. tọmọ mi bá ṣàìdá tí wọ́n bá tún sọ yí pé n tó ṣe yí ọ̀dà tó lùkọ́ rẹ̀ bá fẹ́ ṣe ìdájọ́ lórí ẹ̀ ìyá rẹ̀ ó tún lọ jà ń bẹ̀ bàbá rẹ̀ náà ó tún lọ jà ń bẹ̀ àwọn ẹlòmíà tún pe olùkọ́ rẹ̀ lẹ́jọ́ mélòó mẹ́tùrù mélòó professeur mélòó àfà tí wọ́n tún gbá convocation fún lọ dé commissariat nítorí pé ọmọ wọn ṣe ń tí ọ̀dà níléèwé tó bá wí bọ́bá bá wí gba ọ̀nà tí ọ̀dà ká pè é ká sọ fún wípé àfẹ́rú ẹ̀. àmọ́ tẹ́ ẹ bá ti ń lọ jẹ́ káwọn ọmọ yín máa mọ̀ wípé ẹnìkan yìí fọwọ́ kàn mí ẹ ti ń ba ọjọ́ ọ̀la rẹ̀ jẹ́. ẹ̀yin olùkọ́ ẹ̀yin náà ẹ wá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ọmọ náà. nítorí pé iṣẹ́ kákọ́nilẹ́kọ̀ọ́ òun náà ni iṣẹ́ tó wúwo jù láyé. gbogbo ẹni tó bá sì ti gbérú iṣẹ́ bẹ́ẹ̀ dání tó bá ṣe gba ọ̀nà ẹ̀tọ́ yóò gba ẹ̀san rẹ̀ tó tóbi. nítorí pé nínú àwọn iṣẹ́ ládá tí ò ní tán láíláí nínú ẹni ká kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ wa. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa nínú ọ̀rọ̀ wípé idha mata al-insan inqata'a anhu amaluhu illa min salas. tọ́mọ ènìyàn bá kú láyé o ẹ rí gbogbo ohun tó ní ó ti tán nù gbogbo iṣẹ́ tó ṣe ó ti dúró nù ṣùgbọ́n ó kù iṣẹ́ kan ṣo ilmun yuntafa'u bihi ìmọ̀ tó mọ̀ níjọ́ tí ń bẹ láyé ìmọ̀ tó mọ̀ kéwú tó mọ̀ ìwé tó mọ̀ iṣẹ́ ọwọ́ tó mọ̀ tó sì jẹ́ ní rere àwọn ẹni tó kọ́ ní ìmọ̀ yẹn o táwọn náà bá ti ń lo ìmọ̀ yìí tí wọ́n tó fi ń ṣàǹfààní fọ́mọlà kejì olúwa rẹ̀ ó sì wà nínú sàárè tó jò àánú ó sì mọ ọ̀rọ̀ sí lórí òjò òkè ọmọ ọ̀rọ̀ sí lórí nítorí pé ìtọ́lọ́wọ́n bá ń fẹ́ fún wa láyé òun náà ni pé ká jẹ́ khalifa dáadáa lórí ilẹ̀ ká jẹ́ khalifa dáadáa lórí ilẹ̀ bá a bá ti jẹ́ khalifa dáadáa lórí ilẹ̀ ayé ò ní bàjẹ́ olùkọ́ gbọ́dọ̀ jẹ́ àwòkọ́ṣe rere fún gbogbo àwọn tí ó máa tọ́ níbi ọ̀rọ̀ sísọ níbi rírìn níbi ìwà híhù lọ́fà lọ́jà sí pé ìwọ tó jólùkọ́ a gbọ́dọ̀ bá ẹ níbi tí ọ̀dà a gbọ́dọ̀ bá ọ níbi tí àwọn èèyàn ti ń ṣe nǹkan bàjẹ́ a gbọ́dọ̀ bá ọ níbi tí àwọn èèyàn gbé ń ṣe tí kò ní wúlò fáyé a gbọ́dọ̀ bá ọ ń bẹ̀ torí pé tó abábárù rẹ̀ ń bẹ̀ ẹ̀kọ́ o lèyí tó ń kọ́ àwọn ẹni tó bá rí ọ ń bẹ̀. bákan náà ìwọ tó jẹ́ olùkọ́ ó gbọ́dọ̀ gbìyànjú kó o fi rinlẹ̀ sí ẹ̀mí àwọn ọmọ tó ń kọ́ àfikọ̀ wọ́tọ̀mánìínà fi nufusi tulab àwọn ọmọ tó ń kọ́ lẹ́kọ̀ọ́ ó gbọ́dọ̀ rí wípé in tó ń kọ́ wọn yìí jẹ́ ó dá ẹ lójú kó o tó kọ́ wọn bó o bá sì ń kọ́ wọn jẹ́ ó rí wípé ó ń dá wọn náà lójú bó o ti ń kọ́ wọn ìyẹn náà ni pé jẹ́ kí fọ̀kànbalẹ̀ ó wà fáwọn ọmọ lérí ní tí ó kọ́ wọn ó gbọ́dọ̀ sọ nǹkan kan léèwé káwọn ọmọ wá délé kí mẹ́tẹ̀ẹ̀tì dì ọ́ wá kó tún wá sọ pé ìntọ́ sọ yìí ọ̀pápọ̀ ìntọ́ sọ yìí ọ̀dà kọ́ bá dibi pé ńgbà tí ọ̀rọ̀ tí olùkọ́ ń sọ kọ̀ papọ̀ mọ́ ti ń bẹ nínú tírà ìntàfà ń sọ ìntàfà ń tú fáwọn ọmọ ní kíláàsì kọ̀ papọ̀ mọ́ ti ń bẹ nínú ìwé tó gbé sí wọn lọ́wọ́ téèyàn bá ti ṣe bẹ́ẹ̀ ó ti bọjọ́ ọ̀la ọmọ nìjẹ́ gbogbo ẹ̀zàmẹ́ tọ́mọ bá lọ ní ọmọ fẹ́ẹ̀lì nítorí pé ìntòlùkọ́ rẹ̀ ń kọ́ kọ̀ papọ̀ mọ́ ti ń bẹ nínú ìwé ọwọ́ rẹ̀ nídìí eléyìí àwa tá a jólùkọ́ ọ̀dọ̀wọ́ gbogbo wa ká kíyèsí ká ṣàbójútó gbogbo àwọn ọmọ tí wọ́n ń kó fún wa níbi títọ́ wọn ìwọ tó o sì jólùkọ́ tí wọ́n fi àwọn ọmọ ránṣẹ́ sí ọ mọ́jọ́ já sí pé ìṣirò owó oṣù tí wọ́n fẹ́ gbà náà nìkan ni pírọ́blẹ́mù rẹ̀ ìbáàjẹ́ mẹ́tẹ̀ẹ̀tìdì ìbáàjọ́ ga abiṣẹ́ ìbáàjáfà ìbáàjẹ́ mẹ́tùrù gbogbo ẹni tí èèyàn ń bẹ lábẹ́ rẹ̀ tí ń bójútó tí ń bá wọn tọ́
má jẹ́ ó já sí pé gbogbo ìṣòro rẹ àti pírọ́blẹ́mù rẹ owó tó gbà ń bẹ nìkan ni pírọ́blẹ́mù rẹ. Jẹ́ kó máa wà lẹ́mìí rẹ pé bó lọ́jọ́ ọ̀la àwọn ọmọ yìí ó ṣe dáa, eré tó yẹ kó sánú. Bí wọ́n bá ń fún ọ ní nǹkan kan lórí ẹ̀, máa gbà á àlùbáríkà ni. Tí ìbá ti ṣe wípé wọ́n sọ dẹrù fún ọ, tí wọ́n wá kó wọn dà ńlẹ̀, tí wọ́n jáwọ́ ẹ̀ yányán bí ọ̀pọ̀lọpọ̀ èyí tí wọ́n máa ń ṣe fáwọn àfáà. Bàbá yóò sì gbé ọmọ rẹ̀, yóò gbé lọlé àfáà bí ọmọ 4 5 yóò sì lọ dà wọ́n ńlẹ̀ síbẹ̀ ní wọn ò bá ní rí mọ́. Àfáà ní ọmọ wa ṣe súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ títí táwọn ọmọ yìí ó fi dèèyàn. Gbogbo eléyìí kì í ṣe ń tọ́da. Ó yẹ kí bàbá ó dúró láti jojúṣe rẹ̀, torí pé tó bá dijọ́ pé èèyàn bá jẹ wọn ọmọ, ọ̀sà sáré àti jẹ wọn ọmọ, ọ̀sà pé wọ́n ní bàbá rẹ̀. Ó ní ra mọ́tò fún mi ní ṣé bí mo bí ọ. Ó ní ra mọ́tò fún ìyá rẹ̀ ni, ṣé ìyá rẹ̀ ò ní lọ sí Mẹ́kà ní ṣé bàbá la bí ọ, sáfà ló bí ọ ni. Ṣùgbọ́n ọjọ́ táfà ń jìyà, níjọ́ tó lùkọ́ ń jìyà, wọn ò rí ọ, àwọn ti ṣe tiwọn fọ́lọ́hun, Ọlọ́run ó sì sanjọ́ fẹ́ni kọ̀ọ̀kan. Gbogbo àwa bímọ, Ọlọ́run jẹ́ ajé èrè ọmọ níjọ́ tá a bá ń bẹ láyé, ọba jẹ́ ajé èrè ọmọ níjọ́ tá a bá ń lọ sọ́run, ọba jẹ́ ajé èrè ọmọ káwọn ọmọ wa wúlò kán ṣẹ̀yìn dé wa, à ń bẹ Ọlọ́run. Ọlọ́run ṣàbáníyé gbogbo àwọn ọmọ náà kó bá ní dá wọn sí, kó bá ní wò wọ́n, kó ṣe wọ́n ní irinṣẹ́ ìdùnnú fún wa láyé lálùkìyàmà. Gbogbo àwa olùkọ́ tá ń kọ́ àwọn ọmọ náà, iléèwé ti tún fẹ́ bẹ̀rẹ̀, ilé kéwú ti ń lọ, àwọn àfáà ń ṣiṣẹ́ lọ́tùn, wọ́n ń ṣiṣẹ́ lósì. Gbogbo àwọn ọmọ náà Ọlọ́run bá ní fi yé wọn o, wọ́n ṣàṣeyọrí o, wọ́n rí mú, wọ́n rí lò, yóò wúlò fún wọn láyé, yóò wúlò fún wọn ní sàárè, yóò wúlò fún wọn lálùkìyàmà. Àwa náà wá jèrè rẹ̀ láyé, á jèrè rẹ̀ ní sàárè, á jèrè rẹ̀ lálùkìyàmà. Gbogbo owó tá a wá ná sí wọn lérí yóò fùnà fún wa, yóò fùnà sálàáfíà, yóò fùnà sí fọkànbalẹ̀. Iléeṣẹ́ Sunna TV Yorùbá, Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ o. Gbogbo àwa tá ń gbọ́, Ọlọ́run ṣoore fẹ́ ní kọ̀ọ̀kan wa o. Gbogbo àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ náà, Ọlọ́run dá sọ́rọ̀ wọn ní ti dáadáa. Subhana rabbika rabbil izzati amma yasifun, wassalamun ala al-mursalin, walhamdulillahi rabbil alamin. Allahu akbar, Allahu akbar, Allahu akbar.